Exclusive. Awesome. You know how you do it, you're going to rap and these are exclusive. If you are drinking, take your balance. Avoid it to go to. As again, I will call you. I just put on a contest in the previous school. It's a pass. I should have to go.
Nígbà náà wọ́n pọ̀ ọ́. Designer yóò fẹ́rẹ̀ kẹ́lẹ́ bá fún mi. Asítọ́ ewu ìyàtọ̀ nílò léèzé orí yàrá ìfẹsẹ̀ ní ìṣẹ́lẹ̀ àbáwọ̀. Designer, 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 Ṣọ́ọ̀fù oníkò. Ìdílé ìwé ẹ̀sẹ̀. Ìdílé ìwé ẹ̀sẹ̀. Ìdílé ìwé ẹ̀sẹ̀. Ìdílé ìwé ẹ̀sẹ̀. Ayọ̀ mọ̀ ọ́pà. Ìyàwó ni kàlẹ́ bá fún mi.